Bismillahi rahmani rahim. Ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ ọ̀rọ̀ tí ó jára ìrìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, but àwa láwọn àgbọ́yé kan tó pàtàkì lọ́nà tá a gbà fojú wò ipe kákúkò ọ̀rọ̀ nípa kàlẹ́ndà déètì sọ́dún tuntun láwọ̀ yìí, ọdún ta ni, èwo lọ́dún tàwa, èwo lọ́dún wọn. A sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Christmas báà náà ṣe níléyá, Christmas fáwọn Christian, ọdún eléégún fáwọn eléégún, ọdún iléyá fáwọn mùsùlùmí. Bákan náà language àmúmọ́. Níta fẹ́ ṣàdáyanrí ẹ̀ ni pé nǹkan mẹ́ta wọ́n máa ń fi bùjan ṣàpọ́nlé recognize ipe kíní yìí bó ṣe rí rèé, wọ́n sì máa fi ṣe yàtọ̀. So tàbá sọ̀rọ̀ nípa èdè, àbá ń sọ̀rọ̀ nípa date kàlẹ́ndà, àbá ń sọ̀rọ̀ nípa àjọyọ̀ ọlọ́dọọdún, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn èèyàn máa fi ṣe yàtọ̀ láàrin ẹ̀sẹ̀ kan sẹ́sẹ̀ kan ni. Kò dẹ̀ sí kankan nu mẹ́ta ohun tí ò rí léètì mọ́ ìgbàgbọ́ èèyàn, ìlànà téèyàn tẹ̀lé. Ànábì wo ló gbàgbọ́? Ṣé Ọlọ́run ló ń sìn nílànà tànábì Muhammad, àbọ̀ Ọlọ́run ló ń sìn nílànà àwọn tó sọnù kúrò lójú ọ̀nà Isa ọmọ Màríámà? Àbí ó tiẹ̀ tó ti wá ẹlòmíì lẹ́yìn Ọlọ́run tó ń bọ tó ń tẹ̀lé? Àwọn nǹkan mẹ́ta tá a fi ṣe tọ́pìkì tí í ṣe kàlẹ́ndà àbí déètì ení, ọdún ṣíṣe àti language èdè. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn a máa fi ṣàdáyanrí ẹ̀sìn ni. Nǹkan mẹ́ta tí a kà yìí ó wúlò fún nǹkan mẹ́ta tó le tá a lè fọ́ kékeré mú. So tẹ́ bá sọ̀rọ̀ nípa déètì, òǹkálukú ẹ̀sìn kò ní lo déètì ara wọn. Tọrẹ́sìn kan ò gbà pé òun wà lábẹ́ ẹnìkan, ẹ̀sìn kan ò gbà pé kan jù wọn lọ. So mùsùlùmí tó bá lo déètì ó ń déètì, ìtumọ̀ ní pé ó ti gbàgbé ta lòun jẹ́. It's like bí ìgbà tí wọ́n bá ní ìṣòwò ní certificate ọjọ́ tí wọ́n bí ọ, birth certificate járí jọ wọ́n bí ọ, ó wá mú déètì tiẹ̀, ó wá gbàgbé ẹ̀, wá lọ mú déètì ó ń déètì, àbọ̀ màmá fi drop déètì ẹ̀. Ó lè ṣe yẹn kó o lo déètì ó ń déètì. Wọ́n bí ọ ní January 1, ó wá ní February 1 ni wọ́n bí ọ. Wọ́n bí ọ 1990, ó wá ní wọ́n bí ọ ní February 1 1990, ó wá ní January 1 1991. Sẹ́pọ̀ ó ti yàtọ̀, ìtumọ̀ ní kékeré sí ìwọ mọ́. So bí a ṣe lè lo déètì ara wa fúnra wa, wípé ẹ jẹ́ n lo déètì ọ̀rẹ́ mi fún ara mi, láéláé n ò lè lò. Ẹ jẹ́ n lo déètì bàbá mi fún mi, rárá mi ò lè lò. Ẹ jẹ́ n lo déètì ọmọ mi, ọmọ mẹ́wàá ló bí, déètì wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni, láàbùn àpá ọmọ náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wáyé. Bẹ́ẹ̀ náà la ṣe lè lo déètì onídéètì. Tó bá ti ń lo déètì onídéètì, ó ti kúrò ní tí wọ́n jẹ́, ó ti gbàgbé identity ẹ, ó ti pa àpọ́nlé ara rẹ. So ìwọ tó jẹ́ mùsùlùmí, déètì relate mẹ́sìn. So ló fi jẹ́ yí pé wọ́n máa ń fi date àbí language àbí celebration ọdún, wọ́n máa ń fi sọ pé títóbi tahavimu adi, ẹ̀sìn tẹ́mi ń wáyé òun ló tóbi jù. So ẹni tó bá ti wá sọ yí pé òun ó lo déètì ẹlòmíì, ó ti gbé ẹ̀sìn míì lórí ẹ̀sìn rẹ̀, ó ti wá sọ pẹ́sìn tòun ò ní láàrin nù. Ìdínú nǹkan mẹ́ta. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n máa fi ṣe ìrántí téèyàn gbọ́dọ̀ gbàgbé láíláí nípa ẹ̀sìn rẹ̀. Ìrántí nǹkan méjì, ìrántí bó ṣe bẹ̀rẹ̀ àti ìrántí bó ṣe ń lọ. Ẹnikẹ́ni tó bá ní òun ó gbàgbé déètì,
ó ti àbí òun ọ̀ka déètì kò wọ́n àka déètì ó ń déètì àá ó ti gbàgbé bí ó ti bẹ̀rẹ̀ ó ti gbàgbé bí ó ń lọ ó ti gbàgbé bí ó dé dúró gan. Bẹ́ẹ̀ náà ni àwọn méjì yòókù náà ó sẹlibrétì ọdún tiẹ̀ mọ́ ọdún ọlọ́dún ló ń sẹlibrétì ó ti gbàgbé bó o ṣe bẹ̀rẹ̀ ibi ọba dé torí àtúntì ọdún tuntun ní mùsùlùmí àbí kó pa ẹni pé kọ́ máa sọ ọdún pẹ̀lú àwọn kèfèrí kọ́ pé àtúntì ọdún tuntun kí ní kèfèrí sí kèfèrí ni wọ́ kèfèrí ni ọ́ ló fẹ́ sẹlibrétì ọdún kèfèrí. Mo bọ́rọ̀ mi yé gbogbo ẹni tí ń gbọ́ mi báyìí bẹ́ẹ̀ náà ni language Christian tọ́sọ̀nù òun náà ni Hebrew ọwá lo English àwọn Christian wá lo English nípa pé country tí wọ́n ti wà nù country tó mú promote wọn nìyẹn. So Muslim kò ní lo language wọn òun náà padà sí language tẹ́ fi mẹ́sì tiẹ̀ náà wá tí ṣe àrọ̀bíyà yóò gbé lórí. So ó kálukú ló ń ṣe àpọ́nlé kan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ṣe déètì nítorí déètì ó nìkan ṣe pọ̀ mọ́ bá a ṣe bẹ̀rẹ̀ àti bá a ṣe ń lọ ibi adédó àti ibi tá à ń lọ. Àmọ́ máa fi déètì identify rẹ̀ nígbà báyìí la ṣe báyìí nígbà báyìí la ṣe báyìí nígbà báyìí la ṣe báyìí. In fact a lè mọ̀gbà tá a ṣe ájì tá a bá ní déètì a mọ̀gbà tá a gba Ramadan tá a bá ní déètì pàtàkì nípa bẹ́ẹ̀ èèwọ̀ ni láti lo déètì àwọn kèfèrí agbọ́dọ̀ gbàgbé ẹ̀ ni nígbà àyàká pé mùsùlùmí kọ́ ni wá àbí mùsùlùmí ní àbá ti gbàgbé ẹ̀sìn wa. So ẹni tó gbàgbé déètì ó ti fẹ́ gbàgbé ẹ̀sìn ẹni tí ń lo déètì ẹnìkan tó fi déètì ẹlòmíì lẹ̀ ó ti gbàgbé tóun jẹ́. So nísìn mo fẹ́ máa mọ̀ bóyá mo ti pọ́ ọmọ 50 years mo ti ju ọmọ 50 years lọ o gbọ́dọ̀ kíìpù déètì ẹni ìyẹn ló fi máa mọ lẹ́fù wo ló dé ibo ló ti bẹ̀rẹ̀ déètì nù. Ìyẹn ni wípé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ pàtàkì tọ́ra àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ là fi mọ intanse bó ṣe tóbi tó èmi mo pàtàkì síra mi kápẹ́ lóòótọ́ ni mo pàtàkì síra mi déètì mi gbọ́dọ̀ pàtàkì sí mi n gbọ́dọ̀ ló déètì ń déètì. Kẹ́nìkan á máa sọ wípé mo ti pa ọmọ ọdún 29 lónìí ọmọ ọdún mélòó ni tiẹ̀ kọ́ ọmọ lè mọ̀ wá ní ẹ̀yìn mìíràn ti pé 29 wèrè ń bẹ lára rẹ̀ ọmọ ọdún rẹ̀ ọmọ ọjọ́ tí wọ́n bí ọ ọmọ déètì tí wọ́n bí ọ kọ́ ọmọ sọ pé alágbára ọlọ́gbà tábà ẹ̀rọ ọdún tí ń bọ̀ máa ti pé ọmọ 30 years kọ́ á ní wọ́n ń kọ́ wà ní bó ṣe wí náà òun náà ti pé 30 years sí wọ́n ti mọ̀ pé nǹkan ti ṣe ọpọlọ rẹ̀. So mùsùlùmí tó gbàgbé déètì Islam tó wá bẹ̀rẹ̀ sí máa bàbàrà déètì àwọn Christian àbí déètì àwọn ẹlẹ́bọ mùsùlùmí yẹn ó ti tọ́ka sí pé ó ti kú ònú ẹ̀sìn ó ti lọ bòmí. Mùsùlùmí tó jẹ́ pé ọdún ti Islam ó fi ilẹ̀ ọwọ́ ń sẹlibrétì ọdún ọlọ́dún wọ́n ń tabáńdà àwọn ni wọ́n ní kàlẹ́ndà yìí àwọn ni wọ́n ní báńdà àwọn fi ń sẹlibrétì ọdún wọn ni àti Christmas àti New Year àwọn ni wọ́n ní amúnisìn ló ní New Year àwọn kiri yóò tó sọnù kúrò lójú ọ̀nà Ìsá ọmọ Màríámà àwọn ló ní Christmas láwọn tó sọnù ní o wọ́n bẹ̀rẹ̀ nù àwọn pásítọ̀ tí wọ́n ní ọdún ẹbọ ní Christmas wọn ò dẹ̀ sí wọ́n pọ̀ àwọn Christian tó pọ̀ lọ́gbà kan ọdún ẹlẹ́bọ ní kí sí báwọn mùsùlùmí kan là ń mú wọn ẹni tí bá wọn participate níbi Christmas ọ̀dà ìjẹ́bẹ̀ẹ́ tí bá wọn gbé eégún tí bá wọn sọdún eégún a yàtọ̀ síra wa tó bá ti yẹ pé ọba wa ní méjèèjì lọ́mọ ṣe pàdé gbogbo ẹ̀ lọ́mọ ṣe pọ̀ a jẹ́ pé wèrè gidi ní ń bẹ lára rẹ̀ ṣé lápèjú oníṣẹ́ ọ̀rẹ́ mẹ́ta nìyí wọ́n bí ẹnìkan ní 1990 wọ́n bí ẹnìkan ní 1980 wọ́n bí ẹnìkan ní 1970 wọ́n bí ẹnìkan ní January wọ́n bí ẹnìkan ní February wọ́n bí ẹnìkan ní March. So ọ̀nà tá a fi mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní yín ọ̀tọ̀ọ̀tọ̀ bá bá yín òun náà ní kó kálukú olóde tiẹ̀ sọ wá rọrùn ká sọ pé tọ́wá ti fẹ́ ṣe tá a fẹ́ rántí déètì tiẹ̀ o wọ́n fẹ́ sọjọ́ bí ẹ o ìjọ náà lè wọ́n náà ṣe tiẹ̀ náà táwa nìwọ ń gbọ́ ọmọdé ètò ara rẹ̀ o lè mọ bí odé dúró tó bá bí ọ léèrè ní ìpèsè lápòjú ní ọmọ 18 years ìjọba òbí léèrè iye kí ni èjì ẹ nígbà tó bá fẹ́ gbaṣẹ́ kí ni èjì ẹ tó fi mọ̀ pé ẹ kó fi sẹ́lẹ̀ àti àìmọye nǹkan tí ẹ máa fi déètì fi sọ pé èèyàn tí mò ń ṣe rèé
Number 2, ayẹyẹ téèyàn ń ṣe ayẹyẹ èèyàn fi ń pàtàkì ara rẹ̀ ni bẹ́ẹ̀ náà ló jẹ́ pé èèyàn fi ayẹyẹ pàtàkì ẹ̀sìn. Ìjẹ́ ń pè ní Christmas ẹ̀sìn ni kìí ṣe pé nígbà tó lọ́n sọ pé wọ̀tọ̀ amúlẹ̀dínà káfàrú ìlú lakum. Àwọn onítìrà tọ́lọ́run wí ń gba àwọn ọmọ Ọlọ́run o, àwọn ọmọ Ọlọ́run o tọ́lọ́run sọ nù Kùránì wọn ọmọ Ọlọ́run o. Ọlọ́run ló ń jẹ wọn ẹ̀tọ́ ni fún alẹ́jẹ́ńjẹ wọn, kò sọ pé oúnjẹ ọdún tọ́lọ́dún ara ẹ̀sìn ni. Bọ́lá ń ṣe sọ pé káwọn ọmọ afọdún ṣẹ̀sìn làánà ṣe ń fi Christmas ṣe kí ni o ṣẹ̀sìn. Wọ́n tún wá sọnù kí tó ṣẹ̀sìn wọn gan ẹ̀sìn ẹbọ ni, torí pé Christmas ẹ̀sìn ẹbọ ni. Ọ̀wọ́ á ní oúnjẹ rẹ̀ lọ́lọ́run wínú Kùránì nígbà tó rí ọ̀dàrú. Tọ́lọ́run sọ pé kọ́ bá wọn jẹ oúnjẹ ọdún wọn. Àní nọ́málì kápá bá jọ ń gbé àdúgbò, Christian wá fún ọ lóúnjẹ, ó lè jẹ́. Kódà tẹ́lẹ̀ bọ́ bá fún ọ lóúnjẹ tó yẹ pé oúnjẹ yẹn kìí ṣẹran, ó lè jẹ́. Tí ìbá ti ṣẹran tí wọ́n dá ọkọ̀ Ọlọ́run sí kí wọ́n tó pa á, ó lè jẹ́. Bẹ́ẹ̀ tó ń pẹ́ à ń sọdún egbò ó lè jẹ́ o, à ń sọdún Christmas ó lè jẹ́. Àwọn oúnjẹ yòókù lọ́lọ́run bá ń sọnù Al-Qur'an pé Islam kẹ́sí pé ó ní à ń kórìíra wọn, àmọ́ ọdún wọn náà lé sí torí pé Ọlọ́run sọ pé lakum dinukum waliya din. Ẹ̀sìn ẹ̀yin lẹ́yìn ní ẹ̀sìn tàwa náà làwa náà ní. Bẹ́ẹ̀ náà ni language, nítorí tá a fi ń sàpẹ́lẹ̀ language ni pé tí language Àrọ̀bíyà bá ti sọnù Kùránì ti sọnù, tí language tiẹ̀ náà bá ti sọnù ẹ̀sìn wọn náà ti sọnù. Ó kálukú lọ́pọ́n language ẹ̀ lé, language ẹ̀sìn rẹ̀ ó kálukú lọ́pọ́n lé. O lè rí onífánìsìn kọ́ fẹ́ kífà rẹ̀ láwọn fa Yorùbá kọ́ fẹ́ kífà rẹ̀ kọ́ á máa lu Lárúbáwá, kò dẹ̀ ní ilé òyìnbó. Ìdí rẹ̀ ní èsì kíni, ìdí rẹ̀ tó fi sọnù náà ní èsì kíni, ní èkìfà rẹ̀. So wọ́n lè wọ́n sọ pé Yorùbá làwa wa àsọpọ̀ ìṣe Yorùbá. Gbogbo ẹni tó gba Islam lágbàáyé yàtọ̀ sí Lárúbáwá, àwọn náà yìí sí Lárúbáwá. Èdè ẹ̀sìn ní Lárúbáwá, èdè ẹ̀sìn. Bá a bá ṣe gbẹ̀sìn lágbà èdè Lárúbáwá náà. Làwọn tó ṣáájú wa lọ fún mọ́ sọ pé zalla al-Arab zalla al-Islam. Tí èdè Lárúbáwá tó bá ti yẹpẹrẹ, àbẹ̀lábá gan yẹpẹrẹ, Islam ti yẹpẹrẹ, tọ́lá tó kọ́ gbanú, èdè tá a ti fi gbanú. Èdè tọ́lọ́run fi bá a sọ̀rọ̀ fún ara rẹ̀ nù. Èdè tọ́lọ́run fi sọ Al-Qur'an tá a máa tẹ̀lé tó fi sọ̀kalẹ̀ nù. Èdè tọ́lọ́run fi tó irun, gbogbo èdè tọ́lọ́run fi tó gbogbo ìbáàdà wa nù. Ara ẹ̀sìn wa ni. Sọ nípa bẹ́ẹ̀, ìwọ tó jẹ́ Mùsùlùmí, déètì tá à ń ka yìí, kì í ṣe déètì tí a ò, ti ìbò yìí. Kódà déètì yẹn kì í ṣe déètì Ìsá ọmọ Mọ́ríámọ̀, déètì ẹbọ ni. Déètì àwọn ẹlẹ́bọ ni January, February, March, gbogbo rẹ̀ báwọn èdè ẹbọ ni àwọn ẹlẹ́bọ Rome ló ní ká ṣọ́ra fún. But Islamic calendar ó wà tọ́yẹ̀ pàwọ́ Mùsùlùmí la gbé nǹkan wálẹ̀. Aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallam nígbà tó ti ṣe ìjírá ìṣẹ̀lẹ̀ kan tó gbajúmọ̀ jù nínú ìgbésí ayé Ànábì Muhammad ni, àbí ìgbésí ayé ìpèpè sí Islam. So nípa bẹ́ẹ̀ gbogbo ìgbà táwọn ẹbí wà láàyè ń tiẹ̀ tó wá ti fẹ́ ka déètì yóò mọ̀ sọ pé èyí tí mo fẹ́ kọ lẹ́tà sí òní lọ́jọ́ báyìí sí ọdún kejì tí mo ṣe ìjírá. Ànábì sì ṣe ìjírá odidi 11 kó tó lọ bọ́ lọ́hùn, ìjírá 11 lànábì ṣe kó tó lọ bọ́ lọ́hùn. So òun ìjírá yẹn ni máa fi ka lànábì máa fi kéèlé déètì ìgbà tí wọ́n bí Jésù. Kèé lo déètì àwọn Christian, kèé dẹ̀ lo déètì àwọn Rome, tọ́lá àwọn Rome ní déètì wọn. Alexander ọ̀gá wọn àtìgbà tó ti kú wọn fi ka déètì gẹ́gẹ́ bí wọ́n pa àwọn Rome náà, àwọn Persian tiẹ̀ ọba kọ̀ọ̀kan ni tọ́ba kan bá ti kú báyìí wọ́n á máa kà wípé láti gbà báyìí tọ́ba báyìí ti kú, láti gbà báyìí tọ́ba báyìí ti kú. Ẹgẹ́ nìsín bí wọ́n ṣe ń ṣe AD tí wọ́n ṣe ìjírá, àwọn máa lo ọba yẹn. So àwọn Christian ẹ̀sìn ni àwọn Christian fi ètí ń kà sí, àwọn Christian ló ní ọ̀nà ní January bó tẹ̀ pé Jésù ọmọ sí January, February, Jésù ọmọ sí. And then
kápẹ́ déètì tàwa nínú Islam ní sẹ́ni gbogbo oko oṣù yẹn pátá ànábì mọ̀ sí Kùránì mọ̀ sí Ọlọ́run mọ̀ sí bó ti ẹ̀ sí pé àwọn Lárúbáwá látara pé wọ́n mọ ìpìlẹ̀ wọn ìgbàgbọ́ náà ànábì Ibrahim ìtẹ̀lé ànábì Ibrahim nípa ẹ̀sìn ìmọ̀ Ọlọ́run lọ́kan oṣù àwọn ni wọ́n lo oṣù yẹn Ọlọ́run wá fọwọ́ sóṣù ẹgbẹ́ ẹ̀sẹ̀ ìyẹn lọ́kàn tó wà pé àwa mùsùlùmí náà àwa náà ń lò àwọn Arab àwọn ni wọ́n lo oṣù àmọ́ torí pé Ọlọ́run ọmọ mú nǹkan míì tí ó sọ pé èèwọ̀ ni ẹ má dìbẹ̀ yóò sọ pé èmi ẹ fi ilẹ̀ kìí sí èèwọ̀ Ọlọ́run ò pe Muharram Safar bá a ṣe ń ka kò pé léèwọ̀ ojú nìsín so nípa bẹ́ẹ̀ làwọn mùsùlùmí fi ẹ̀ńdọ́ọ̀sì àwọn oṣù méjèèjìlá yẹn tó fi yàtọ̀ sí tàwọn olóyìnbó láti Muharram Safar so aka jamadu lawa jamadu sani Rabiu lawa Rabiu sani àbí Rabiu lawa Rabiu sani jamadu sani aka dé Rajabu Shabanu Ramadan Shawwal Dhulqida Dhulhijja bẹ̀tìgbà tó dé ayé Sayyidina Umaru tó pé ànábì tó ń bá fẹ́ kọ lẹ́tà ní máa lo pé láti gbà báyìí tí mo ti ṣe jẹ́ra kó nílùú mi lọ sí Madina láti gbà báyìí déètì ẹ̀ lànàbì máa lò bẹ́ẹ̀tì oṣù náà ni bẹ̀tìgbà tó dé ayé Sayyidina Umaru radiyallahu anhu tí ṣe 16 hijira sí 17 hijira 16 hijira nù Rabiul Awwal gangan iná ni Sayyidina Umaru lọ́kú gbogbo àwọn mùsùlùmí jọ àwọn aṣáájú wa ló kó wọn jọ pé ẹjẹ́ àfi gbèdéke sí kàlẹ́ndà wa a lè máa lo kàlẹ́ndà àwọn kèfèrí o a sì lè máa lo kàlẹ́ndà so ìgbà yẹn wá ní pé ibo ni káwọn ti mú ká ṣé káwọn mú ká láti mú haram ni àbí káwọn mú ká láti Ramadan àwọn kan ní àwọn mú ká láti Ramadan àwọn kan ní káwọn mú ká láti ibòmíì ṣùgbọ́n Sayyidina Umar mú pé sẹ́mi pé Zulhijjah ní gbogbo wa máa ń kó jọ tí gbogbo mùsùlùmí àgbáyé ó kójọ sí Mẹ́kà sí Mẹ́dínà fún hajj so oṣù alákọ̀ọ́kọ́ lẹ́yìn Zulhijjah ní Muharram so ká máa pé oṣù àkọ́kọ́ wọ́n fẹ́ mọ oṣù wo ní ojú oṣù àkọ́kọ́ pé ṣé Ramadan ní káwọn mú ni àbí èwo ẹgẹ́ ní sìn ṣé Ramadan ní káwọn mú àbí èwo bẹ́ẹ̀ sì ni ànábì wa Muhammad bí Rabiul Awwal iná ló ṣe jẹ́ra Rabiul Awwal ló yẹ ká máa fi ka kẹ́ní wọn lọ́dà ẹjẹ́ á mú pé ká mú ní ìjírá láàmà fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn Christian ṣe ń lo ìgbà tí wọ́n ti bí Jésù àbí ìgbà tí Jésù ti kú ẹ̀gbọ́n nìsín àwọn fẹ́ máa fi kà á àwọn ẹlẹ́bọ àná mú òòṣà wọ́n fi sọ́kọ oṣù ẹgẹ́ nìsín àtàwọn ọjọ́ náà wọ́n sọ láwọn orúkọ rádaràda àwa nínú Islam àwa wá mú yó pé ìjírá ló gbajúmọ̀ jù ní ìṣẹ̀lẹ̀ ní Islam tọ́lá àwọn èèyàn mú ọ́nà máa oríṣiríṣi wá níjókòó yẹn bẹ̀rẹ̀ títí padà gbogbo wọn padà fẹ́nu kò sí ni pé ẹjẹ́ á kà láti ìjírá àmọ́ ẹjẹ́ á bẹ̀rẹ̀ ká pé oṣù aláwọ̀kọ́ ní Muharram torí pé Muharram yẹn lẹ́gbàá tí gbogbo mùsùlùmí bá kó jọ tán ní Zulhijjah tí Zulhijjah bá ti parí Muharram lọ́kàn Muharram á máa jẹ́ oṣù alákọ̀ọ́kọ́ lẹ́yìn iṣẹ́ hajj láti tó pé hajj lọ gbajúmọ̀ jù nínú kan wa ló yẹ pé déètì ó nìkan ṣe pọ̀ mẹ́sìn ó nìkan ṣe pọ̀ mọ́ gbàgbọ́ rẹ ó nìkan ṣe pọ̀ mọ́ àkídà rẹ àkàlẹ́ máa mú déètì lásán ká máa lo déètì ó déètì afẹ́ jáde kó nú ẹ̀sìn wa nìyẹn so Sayyidina Umar ayé rẹ̀ ni ó sì jẹ́ nǹkan bíi 622 sígbà tí after death of Jésù tí a bá ń lo déètì wọn àwọn Christian Islam bí wà tá à ń ta Kùránì ni Kùránì sọ pé wọ́n pa Jésù wọ́n dẹ̀ ń ka kàlẹ́ndà wọn pẹ̀lú ìtọ́tako tí Kùránì sọ Kùránì nígbà wọn máa qataluhu wọ́n pa Jésù wọ́n máa sallabuhu wọ́n kàn má gbélébù walakin subiha lahum wọ́n dàrú mọ́ wọn lójú ni kí Ọlọ́run ni wọ́n ṣe fún Jésù bal rafa'ahu Allahu ilayhi Ọlọ́run la àgbé pamọ́ sọ́dọ̀ wa ni so táwa ti ń ka déètì àwọn Christian yìí tá à ń lò Nàìjíríà yìí àti ń gbàgbọ́ nù nǹkan tí Kùránì àmọ́ gbàgbọ́ ń pa rẹ̀ tó bá bẹ́ẹ̀ àgbọ́dọ̀ lò déètì Islam wa la gbọ́dọ̀ padà sí èyí tó pé àwọn tó ṣáájú wa lọ náà ló gbé kalẹ̀ ẹgbọ́n mi ní sè so nípa bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí ẹ padà sí déètì yín tó jẹ́ ti déètì al-Islami. Number 2 òun náà ní yí pé celebration ọdún wọn ni o ọdún ẹbọ ẹ lè bá wọn celebrate ẹ o ẹ ti bá ń bá wọn celebrate ẹ ó ti dára wọn o àwọn ènìyàn man tashabbaha biqawmin ẹ ń bá kọ́ sí àwọn èèyàn kan ẹ ń bá ṣe bí àwọn èèyàn kan man tashabbaha biqawmin fahuwa minhum
ó ti dára wọn nù o mọ́ bá wọn sọ ọdún kan mọ́ bá dára wọn. Number 3 ọ̀rọ̀ language ẹjá kọ́ èdè lábáwá ká lè mẹ̀sìn wa ẹjá kọ́ èdè lábáwá ká lè gbẹ̀sìn wa lárugẹ ẹjá gbé èdè lábáwá ká gbé léyà ká sàpọ̀nlé fún un ká mójútó kó lè jẹ́ pé òótọ́ àìṣe mùnáfìkì mùsùlùmí gidi ni wá. So ní parí ọ̀rọ̀ mi ọlọ́run ti sọ fún wa pé kúlíyà ìyá ìka fòrò ẹ sọ fún gbogbo ọ̀ràn kèfèrí bóyá kírísítẹ̀ ni àbí ẹlẹ́bọ làábùdú máa ta àbùdù gbogbo nǹkan tí a fi ń ṣe ẹ̀sìn èmi ò ní báyẹn dà sí nínú nǹkan tí a fi ń ṣẹ̀sìn òun náà ní déètì ẹ má lo kàlẹ́ndà wọn tó pé wàlá hàntún àbìdú náà má àbùdù ẹ̀yin náà lè lo déètì tàwa àwọn tẹ́lẹ̀ rí ìwọ̀n yìí lo déètì wa wọn ò mọ gan wọn ò sì rẹ́dí àti mọ̀ wọn ò sì ní gbà wọlé ọdún wa máa ń bí wọn nú ni torí wọn ò fẹ́ ká pọ̀ wọn ò fẹ́ ká exist and èdè wa wọn ò fẹ́ mọ̀ wọn ò fẹ́ rí kí ló dé táwọn àmọ́ bá wọn pọ̀ntì hàn lé déètì wọn fi gbẹ̀sìn wọn ga ni celebration ọdún wọn fi gbẹ̀sìn wọn ga ni fún promotion ẹ̀sìn wọn ni language wọn fi gbẹ̀sìn wọn ga ni ìwọ́sẹ̀ bá ti mọ̀ nípa language wọn yóò mọ̀ nípa ẹ̀sìn wọn ẹ̀yin náà gbé tí gasẹ́ ní tí ni ara tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ nù pé ẹ̀sìn tóbi pọ̀ àní 57 country ní ẹ kóra wọn jọ tí ẹ declare pé Islamic country làwọn wọ́n sì ń ṣe sẹ́pẹ́ European Union wà Russian country tí wọ́n unite wà ẹgbọ́n mi sìn so bẹ́ẹ̀ náà ni Arab country wà wọ́n wá dákanlẹ̀ Islamic country ní organization wọ́n pè ní Organization of Islamic Cooperation àwọn Islamic country àwọn àrí 57 mẹ́ so wọ́n mùsùlùmí nígbà tí a bá ní 193 nínú out of 206 gbogbo countries ń bẹ lágbàáyé jẹ́ 206 193 sí 196 lọ register ní United Nations wọ́n náà wo bó ṣe tóbi tó country tiẹ̀ tó wá jẹ́ country Islam tó declare ní ó wá jẹ́ 57 country ló declare pé Islamic nation làwọn lẹ́yìn 57 yẹn àtúnwá láwọn country mi tẹ̀kọ́ fẹ́ tó 20 àwọn ò declare tẹ̀ pé Muslim náà ló sì ní àwọn country yẹn wọ́n á declare wọ́n ọ̀dẹ̀ join OIC wọ́n join Organization of Islamic Cooperation Organization of Islamic Cooperation wọ́n join rẹ̀ a ní Soviet Union a ní European Union tẹ̀kọ́ àwọn Christian ló ní àwọn náà ní tíya náà òun náà ń pè ní méjìlá ní Arab League ìyẹn ni pé Al-Jami'atul Arabiyya ìṣọ̀kan gbòde lábáwá 22 country ní mẹ́mẹ́ tọ́wá lédè làwọn fi kó tiẹ̀ jọ ibi tá a ti wá tí Islam wá ti wá 22 country ní mẹ́mẹ́ ti sọ lábáwá lẹ́yìn náà wá rí 57 country both Arab and non-Arab tí wọ́n kóra àwọn ẹjọ́ tí wọ́n ṣọ̀kan so ibi tá àwa náà tóbi mùsùlùmí rò bí ẹsẹ̀ kan tọ́ka jẹ́ ẹ̀sìn local ní Islam international religion ni ó dẹ̀ tóbi àmọ́ inú nǹkan tá a fi ń gbéra wa tóbi ní gbogbo ìgbà àkọ́kọ́ déètì jẹ́ kan torí déètì yẹn ni wọ́n fi identify wa pé à exist ẹ̀kejì òun náà ni ọdún iléyá ọdún méjì tá a ní náà nù ọdún iléyá ọdún ìtúnu àwẹ̀ méjèèjì lọ́dún lẹ́yìn ẹ̀kọ́ sọdún mọ́ ọlọ́run ọ̀fẹ́ ẹ̀rọ ọdún kankan mọ́ kápẹ́ mùsùlùmí ni ó ẹ̀kẹta náà lè dé lábáwá tá a fi ń ka Kùránì